ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo olùwòran mi yìí fún sí abẹ́ ètò oore ọ̀fẹ́ fún ọjọ́ ti òní. Ojú tí ẹ fi ń wo ìran yìí, Sátánì kò ní tọwọ́ bọ̀. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àánú tí ń ṣògo lórí ìdájọ́ yóò ṣe àwárí ọkàn yín. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church Ọ̀gá ńlá ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, mo gbé orúkọ mímọ́ yín ga nítorí pé alágbára ni yín. Oore ọ̀fẹ́ yín sì pọ̀ sí. Bàbá, ní inú ètò yìí mo fẹ́ kẹ́ jẹ́rìí wà láàyè yín nítorí pé bẹ́ẹ̀ lẹ ti ṣe. Agbára látòrí ìtẹ́ àánú wa lọ́dọ̀ bàbá ìmọ́lẹ̀, Olúwa ẹ sọ̀ kalẹ̀ kí àwọn olùgbọ́rọ̀ yìí kí wọ́n má ṣe gbọ́ lásán, kí wọ́n di alábùkún fún ní gbogbo ọ̀nà. Mo gbàdúrà olùsọ̀rọ̀ òpè ní ṣùgbọ́n ẹ̀yin ni ọlọ́gbọ́n, ọgbọ́n látòkè wá. Olúwa ẹ fi fún ìránṣẹ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ Ọlọ́run fún ti òní yìí ni mo pè ní ṣíṣe àyàlé níwájú Ọlọ́run. Eléyìí ni a ó rí nínú ìwé Ẹ́kísódù orí 9 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 11. Bíbélì kà báyìí wípé Olúwa sì dá àkókò kan wípé lí ọ̀la Olúwa yóò ṣe nǹkan yìí lí ilẹ̀ yìí. Olúwa sì ṣe nǹkan náà lí ọjọ́ kejì. Gbogbo ẹran ọ̀sìn Íjíbítì sì kú, ṣùgbọ́n nínú ẹran ọ̀sìn àwọn ọmọ Ísírẹ́lì ọ̀kan ṣoṣo kò sì kú. Fáráò sì ránṣẹ́ sí kíyèsí, ọ̀kan ṣoṣo kò kú nínú ẹran ọ̀sìn àwọn ọmọ Ísírẹ́lì. Àyà Fáráò sì le, kò sì jẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ. Olúwa sì wí fún Mósè àti fún Árónì pé bú ìkúnwọ́ eérú nínú ìléru, kí Mósè kí ó kú sí ojú ọ̀run lé ojú Fáráò, yóò sì di ekuru lẹ́búlẹ́bú ní gbogbo ilẹ̀ Íjíbítì, yóò sì di oówo tí yóò máa tú pẹ̀lú ìléròrò lára ènìyàn àti lára ẹran ká gbogbo ilẹ̀ Íjíbítì. Ẹsẹ̀ 10 sí 11 wípé wọ́n sì bu eérú nínú ìléru, wọ́n dúró níwájú Fáráò. Mósè sì kú sí òkè ọ̀run, ó sì di oówo tí ó ń tú jáde pẹ̀lú ìléròrò lára ènìyàn àti lára ẹran. Àwọn alálùpàídà kò sì lè dúró níwájú Mósè nítorí oówo wọn nì, nítorí tí oówo náà wà lára àwọn alálùpàídà àti lára gbogbo àwọn ará Íjíbítì. Ṣíṣe àyàlé níwájú Ọlọ́run. Pínpinnu láti dé etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Pínpinnu láti ṣàìfẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Títí ọkàn ènìyàn. Tí a bá sọ wípé ṣé ní èdè Yorùbá, tì ní jẹ́ bẹ́ẹ̀. Ní ibí yìí a kíyèsí wípé bí Ọlọ́run ti ń gbé ìgbésẹ̀ kan sí mìíràn láti rí wípé àní Fáráò ọba ilẹ̀ Íjíbítì tú àwọn ènìyàn tirẹ̀ sílẹ̀ kí wọ́n lè lọ sin òun. Síbẹ̀ ni ọba yìí ló mú ọkàn rẹ̀ le. Ọlọ́run wá sọ wípé kí Mósè àti Árónì kí wọ́n lọ síwájú Fáráò, kí wọ́n tún mú méjì nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ fi máa fi àjùlọ hàn Fáráò pé ènìyàn lásán ni.
ògiri funfun tí a fẹ́ funfun kùn ni, kò ní agbára kankan lẹ́yìn agbára Ọlọ́run. Ohun tó bá sì wu Ọlọ́run ló lè fi ènìyàn dá lára. Bó tilẹ̀ jẹ́ wípé Fáráò ọba yẹn ti pinnu lọ́kàn àyà rẹ̀ pé àlóhùn ò ní gbọ́. Mo gbàdúrà fún ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi yìí, ohun tí ó mú ọ sí àyà rẹ lé lórí ìkìlọ̀ tí Ọlọ́run ti ń fi ọjọ́ pípẹ́ kì ọ́ nílọ̀, tó sì lè mú ọ lọ sí oko parun, Ọlọ́run yóò má gbà ọ́ kúrò lọ́wọ́ rẹ. Nítorí pé kíni, Sátánì, Ọlọ́run ti fi àwòrán rẹ̀ hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó fi wí ẹranko kan tá à ń pè ní kìnìún alágbára nínú igbó. Ó ní ohun tí kìnìún máa ń ṣe ni pé nígbà tí ebi bá pa búramúramù, kí sì ni ìbúramúramù rẹ̀? Ó túmọ̀ sí pé ó ń wá ẹran tí ó pa jẹ nìyẹn. Mo wá gbàdúrà fún ìwọ olùgbọ́ mi lórúkọ Jésù Kristi, ẹ̀mí búburú tí máa mú kí ènìyàn ṣí àyà rẹ̀ lé, tí Sátánì ó fi wá gba ìjọba ọkàn ènìyàn lọ sínú ìparun, Ọlọ́run ò ní jẹ́ kó balẹ̀ ọ. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọba Fáráò yìí pẹ̀lú iṣẹ́ àmì méjì tí Ọlọ́run tún ní kí Mósè kí ó lọ ṣe níwájú Fáráò yìí, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé mèmè yẹn ò tiẹ̀ mí rárá. Nítorí pé kíni, nítorí pé èṣù ní jọba lọ́kàn àyà rẹ̀, nítorí pé ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí alágbára. Ìfáàtẹ́ bá tiẹ̀ kíyèsí látẹ̀yìnwá níbi tí a ti ń bá ọ̀rọ̀ Exodus yìí bọ̀ yìí, ẹ rí ìgòríta kan tí Fáráò gangan tí ó ti sọ wípé ta ni Ọlọ́run? Ẹni ó bá sì ní kí la ó ṣe là máa ń ṣe hàn. Ó ní ta ni Ọlọ́run tó wọ́n fi gbóhùn rẹ̀, tó wọ́n fi ẹ̀yin ọmọ Ísírẹ́lì lọ́rùn sílẹ̀ láti lọ sin Ọlọ́run yín. Ẹ ti wà lábẹ́ ìsìnrú òun, kò sì sí ẹnikẹ́ni, kò sí babalábá ẹni tó lè gbà yín kó lọ́wọ́ òun. Ó gbẹ́kẹ̀lé agbára rẹ̀, ó gbẹ́kẹ̀lé ọgbọ́n rẹ̀, ó gbẹ́kẹ̀lé òrìṣà tí ó tí ń sìn ní ìlú Íjíbítì yẹn, láì mọ̀ pé òkú ni gbogbo wọn. Arákùnrin àti arábìnrin, tí a bá ń wo ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ ìkeje ní orí 9 ìwé Ẹ́kísódù yẹn, ẹ jẹ́ kí n tó kà sí wa létí dáadáa. Fáráò sì ránṣẹ́ sí kíyèsí ọ̀kan ṣoṣo kò kú nínú ẹran ọ̀sìn àwọn ọmọ Ísírẹ́lì. Àyà Fáráò sì le, kò sì jẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ. Bíbélì sọ wípé ẹni tí a bá ń bá sọ̀rọ̀ tí ó bá ń warùn kì, ó ní yóò parun ni. Mo gbàdúrà fún ìwọ olùgbọ́ mi, ò ní parun. Sórí gbogbo irinṣẹ́ tí Sátánì ń lò lórí rẹ̀ yẹn, mo fẹ́ kó dá ọ lójú wípé kò ní èrò rere kan. Èrò ibi náà ló wà nínú Sátánì. Bí kìnìún tó ń búramúramù, ohun tó fẹ́ ṣe sí ẹni pé ó fẹ́ pa ọ́ jẹ. Kò fẹ́ kó o gbọ́ ti ẹlẹ́dàá rẹ, kò fẹ́ kó o ṣe ìfẹ́ rẹ̀. Gbogbo ìlàkàkà rẹ̀ lójoojúmọ́, lójú oorun, lójú àlá, lójú ayé náà ni pé báwo ló ṣe jẹ́ tòun títí láé. Mo sì fi dá ọ lójú pé Sátánì ò ní ibi àdé sí bí kò sí ọ̀run àpáàdì. Ó ti mọ̀ pé òun ti kùnà, a ti lé kúrò níwájú ẹlẹ́dàá níbi tó ti ń róore ọ̀fẹ́ gbà. Ó wá sínú ayé yìí. Bíbélì sọ nínú ìwé Ìfihàn wípé nígbà tá a lé kúrò láàrin àwọn arákùnrin rẹ̀ nítorí pé olùfisùn ni, ohun kan wá jáde, ó ní ègbé ni fún ayé, nítorí pé a ti lé olùfisùn sínú rẹ̀. Ayé tí èmi àti ẹ wà nìyẹn o. Ègbé ni Bíbélì pé tá a bá sọ nípa Fáráò, àwòrán Sátánì ló dúró fún. Tí a bá sọ nípa ti Mósè, ó dúró fún àwòrán Ọlọ́run. Níbi méjèèjì yìí, ìmọ́lẹ̀ àtòkùnkùn sì ni, wọn ò lè ṣe papọ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ òyìnbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ẹ̀kẹ́ hallelujah. Ó rò pé òun ní agbára láti ṣe ìfẹ́kúfẹ́ inú ara rẹ̀. Ó ti mọ̀ pé inú ayé ìlò òun wà. Ohun tó bá wù òun ló lè fi ènìyàn dá lára, torí pé àwa gangan, ènìyàn gangan ló gbé ìjọba ayé rẹ̀ lé Sátánì lọ. Bíbélì wá sọ nínú ìwé Róòmù orí 14. Ó ní ẹ̀yin kò mọ̀ pé ẹnikẹ́ni tí ẹ̀yin bá jọ̀wọ́ ayé yín fún gẹ́gẹ́ bí ẹrú ẹni tí ẹ jọ̀wọ́ ayé yín fún ni ẹ̀yin ń ṣe tirẹ̀. Arákùnrin àti arábìnrin, ta ló ń ṣàkóso ayé rẹ̀? Ọlọ́run ni àbí èṣù?
ní àkókò tá a wà yìí mo rọ̀ ọ́ ohun kan tó lè mú kí inú Ọlọ́run dùn òun náà ni kó o tẹ́tí kó o gbọ́ ohùn rẹ̀ kó o ṣe ìfẹ́ rẹ̀ kó o kúrò ní ibi tí Sátánì ń gbé yẹn. Ibi ìparun ni, ibi ìjáyà ni, ibi ìparun ni, ibi tí mo fẹ́ kó o wà nírú àkókò yìí ni ibi ìṣelógo, ibi ayọ̀ ayérayé, ibi ìdùnnú, ibi ìfọ̀kànbalẹ̀. Nítorí náà arákùnrin àti arábìnrin, Olúwa nífẹ̀ẹ́ rẹ̀. Ó ní kí n sọ fún ọ wípé ìṣòro kí ìṣòro tó o bá máa là kọjá nírú àkókò yìí, Ọlọ́run ṣetán láti gbà ọ́. Tí Ọlọ́run bá lè gba àwọn ọmọ Ísírẹ́lì kúrò lọ́wọ́ Fáráò bí ó ti ní agbára àti gbogbo agbára àlùpàídà rẹ̀, ẹ̀yẹ wo ohun tí Ọlọ́run ṣe. Ẹ wo àwọn alálùpàídà rẹ̀ náà, àwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, ṣùgbọ́n Bíbélì wí wípé wọn ò sì lè ṣe nítorí pé gbogbo wọn ni èèwọ̀ mú, gbogbo wọn náà ni wọ́n ti gbà nínú ìjìyà náà. Ọlọ́run sọ wípé òun dé, òní níbo ló wà? Níbi gbogbo ni Ọlọ́run wà. Tí Ọlọ́run bá ṣetán láti gbà ọ́ nínú ìṣòro tó wà lọ́wọ́lọ́wọ́ yẹn, èmi ò ríru agbára náà, nítorí pé nígbà tí Jésù Kristi fúnra rẹ̀, nígbà tí Ọlọ́run paradà tó di ènìyàn, nígbà tó parí iṣẹ́ ìràpadà tán, ó ní gbogbo agbára ní ọ̀run àti ní ayé láti fi fún mi. Nígbà tá a bá mú gbogbo kúrò nínú gbogbo, kí ló tún kù? Gbogbo náà ni. Ó túmọ̀ sí pé èṣù ò lágbára, èṣù ò nígbàlà, èṣù ò lórí ọ̀fẹ́ kankan. Gbogbo ohun tí Sátánì ní ni pé tó bá gba nǹkan kan lọ́wọ́ rẹ̀, á fi tó burú jù á fi dí ni, kò ní orí ọ̀fẹ́ kankan. Ẹni tí máa ń gba ẹ̀dí ẹni lọ́wọ́ ènìyàn tá a sì fi odidi ẹ̀mí dí ẹ̀mí ènìyàn. Nítorí náà arákùnrin àti arábìnrin, mo rọ̀ ọ́ bí Ọlọ́run ti ń ké pè ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, fi ayé rẹ fún Jésù lónìí, wàá sì ráàánú gbà. Jẹ́ kí a gbàdúrà. Àpáta ayérayé, ọba àwọn ọba àtolúwa àwọn olúwa, mo gbàdúrà ní orúkọ Jésù Kristi fún àwọn olùgbọ́ yìí, ẹnì kọ̀ọ̀kan bí wọ́n ṣe ní lérò ọkàn wọn wípé lónìí àwọn ṣetán láti dáhùn sí ìpè rẹ. Bàbá, gbogbo ọkàn àpáta pátápátá, Ọlọ́run fọ́ tútù, lù ní òlùrin rẹ kí o sọ di ọkàn ti ẹran. Gbogbo ibi tí Sátánì ti dè wọ́n ní ìgbèkùn, tinú mi ni wọ́n ṣe. Ẹ̀mí mímọ́ bá mi tú wọn sílẹ̀, jẹ́ kí wọ́n ráàánú gbà, kí wọ́n sì lè jẹ àjogún pẹ̀lú rẹ àti àwa àti àwọn nínú ìjọba Ọlọ́run tí ń bọ̀ nípasẹ̀ Kristi. Mo gbàdúrà kí wọ́n lórí ọ̀fẹ́ náà gbà. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, eléyìí ò ní gbọ́ àgbọ́mọ rẹ, a ó sì yọrí àánú Ọlọ́run gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí gbogbo ẹ̀yin ọkàn tí ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Àdúrà mi ni wípé etí tẹ̀ fi ń gbọ́ ọ̀rọ̀ ìyè yìí, Sátánì ò ní sọ òkúta sí. Ní agbára Ọlọ́run, a ó tún jọ máa rí àánú gbà. Ẹ kú ìfarabalẹ̀. Kó tó di pé n ó máa kúrò ní ibí yìí, mo fẹ́ kí ẹ wo abẹ́ ibi tí ọ̀rọ̀ yìí ti ń lọ. Ẹ ó rí bọ́tìnì kan tí a fi àmì pupa ṣe. Mo fẹ́ kí ẹ tẹ̀ ẹ́, ẹ̀ẹ̀kan ṣoṣo ní kí ẹ tẹ̀ o, títí ètò yìí, abẹ́ oore ọ̀fẹ́ yìí tí ojoojúmọ́ yìí tí ó fi parí. Ẹ má tún tẹ̀ mọ́, tẹ́ bá ti tẹ̀ ẹ̀ẹ̀kan náà ní kẹ́ ẹ tẹ̀ ẹ́. Ṣé ẹ rí ibi tí àmì aago yẹn wà? Ẹ tún tẹ ibẹ̀ pẹ̀lú. Eléyìí ni yóò máa rán yín létí ní àkókò tí ètò yóò tún máa wá sáyé, tẹ́ tún lè máa fi jẹ ìgbádùn pẹ̀lú wa papọ̀. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi, àánú tẹ́ ẹ ti rí kò ní fi yín sílẹ̀.